ẹ wo ayédèrú kọ́kọ́rọ́ tí bàbá àgbàlagbà yìí fi ń jí mọ́tò gbé lábẹ́òkúta. ìran àwòṣe hà ní fọ́tò bàbá àgbàlagbà kan alàgbà Sunday Dosumu ẹni ọdún 43 tí iléeṣẹ́ ọlọ́pàá fi ṣọwọ́ sáláròyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù kẹjọ ọdún yìí pẹ̀lú àtẹ̀jáde kan níbi tí bàbá náà ti na kọ́kọ́rọ́ àgbélẹ̀rọ méjì kan sókè. kọ́kọ́rọ́ náà jọra bí ojúlówó kọ́kọ́rọ́ mọ́tò ni tá a bá yọwọ́ ti igi tí wọ́n so mọ́ ọ nídìí. wọ́n ní Ajebiidan làwọn kọ́kọ́rọ́ ọ̀hún torí kò sílẹ̀kùn ọkọ̀ tí wọn ò lè ṣí. bàbá náà ti mọ ọgbọ́n tó máa ń dá sí i. wọ́n ní tó bá ti ṣàkíyèsí pé onímọ́tò kan kò sí nídìí ọkọ̀ rẹ̀ fúngbà pípẹ́ níṣe ni jagunlabi yìí yóò rọra lọ sídìí ilẹ̀kùn ọkọ̀ náà. apá ọwọ́ òsì ni wọ́n ló máa ń bá wọlé tí yóò sì fi ayédèrú kọ́kọ́rọ́ tí wọ́n ń pè ní másítákì yìí ṣí láì fún ẹnikẹ́ni lára kó lójú sì tó ṣẹ́jú péú ọkọ̀ náà yóò ti dàwátì lẹ́sẹ̀kẹsẹ̀. èyí ni iṣẹ́ adigunjalè tí alàgbà Dosumu yìí ń ṣe tọwọ́ pálábá rẹ̀ fi ségi. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá sọ nínú àlàyé rẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí pé lọ́jọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2022 lọ́wọ́ àwọn ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ kéńtà ti kọ́kọ́ tẹ afurasí yìí pẹ̀lú ìwà ìdigunjalè. wọ́n ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí onímọ́tò páàkì jẹ́ẹ́jẹ́ lágbègbè Ọlọ́run ṣògo nígboro Abẹ́òkúta lòun àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ oró náà fẹ́ jí gbé lọ́jọ́ ọ̀hún tó fi kó sí páńpẹ́ CSP Adéníyì Adékúnlé tó jẹ́ DPO tẹ̀sán kéńtà. wọ́n wọ́ ọ délé ẹjọ́ adájọ́ sì kọ́kọ́ la mẹ́wọ̀n àmọ́ ó jọ pé ìgúnpá làwọn agbófinró náà ti mú un torí kò pẹ́ lẹ́yìn tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀. Sunday ríbi yọ pọ́rọ́ wọ́n tú u sílẹ̀ pé ẹ̀rí táwọn ọlọ́pàá kó wá kò pọ̀ tó. ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá a gata lódó bá a lọ ata lọ́lọ́ ìwà ata ò lè yí padà. nǹkan bíi aago 7:30 alẹ́ tí òkùnkùn ti bolẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 12 oṣù kẹjọ yìí làwọn ọ̀dọ́ kan tún kẹ́fín alàgbà Dosumu ládùúgbò ẹlẹ́mẹ níkọjá NNPC lábẹ́òkúta. kò mọ̀ pé wọ́n ń ṣọ́ òun ni wọ́n bá rí i níbi tó ti ń pẹlẹngọ mọ́ mọ́tò onímọ́tò kan lẹ́gbẹ̀ẹ́ ó sì ń dọ́gbọ́n fi kọ́kọ́rọ́ burúkú ọwọ́ ẹ̀ sílẹ̀kùn ọkọ̀ ọ̀hún ó fẹ́ jí i gbé. bí ẹnìkan ṣe pariwo lè báyìí níṣe láfúrásì náà kí eré burúkú mọ́lẹ̀ gìgísẹ̀ rẹ̀ fẹ́rẹ̀ẹ́ kàn nípàkọ́. àmọ́ eré mélòó ni bàbá ẹni ọdún 43 yóò sá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ àdúgbò tí wọ́n sán ọgun tí wọ́n gbá fi yá a. kíá ni wọ́n ti gbá a mú tí wọ́n sì ké sáwọn ọlọ́pàá láti wá wo ohun tó ṣẹlẹ̀. ibẹ̀ ni wọ́n ti bá kọ́kọ́rọ́ àgbélẹ̀rọ másítákì tó fi ń jalè ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kiri lára ẹ̀. òun náà sì ti jẹ́wọ́ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pé iṣẹ́ adigunjalè lòun fi àwọn kinní náà ṣe. ṣá kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Abiodun Mustapha Alamutu ti gbọ́ sọ̀rọ̀ yìí ó sì ti pàṣẹ pé kí wọ́n má tún fi ọ̀rọ̀ afurasí ọ̀daràn yìí falẹ̀ mọ́. ó ní kí wọ́n tètè taari ẹ̀ síwájú adájọ́ kó lọ máa jẹ́ ẹni lọ lóbọ̀ níwájú òfin lọ́hùn-ún. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.